tó bá jẹ́ ayé dáa tán bá ní Professor Akintoye lọ́mọ́mọ́ yín kan wá kó wá ṣe president Tinubu máa lọ mú. Why? Because only experience, only guts. What he did in 2013 to 14 is a miracle. Yeah. How many of us have ever achieved anything like that? Go. Elko. Tó bá jẹ́ ayé dáa tán bá ní Professor Akintoye lọ́mọ́mọ́ yín kan wá kó wá ṣe president Tinubu máa lọ mú. Why? Because only experience, only guts. What he did in 2013 to 14 is a miracle. Yeah. How many of us have ever achieved anything like that? Go. Elko. Tó bá jẹ́ ayé dáa tán bá ní Professor Akintoye lọ́mọ́mọ́ yín kan wá kó wá ṣe president Tinubu máa lọ mú. Why? Because only experience, only guts. What he did in 2013 to 14 is a miracle. Yeah. How many of us have ever achieved anything like that? Go. Wa torí lè dé ṣe. Ẹ bá jẹ́ ò bá wa tó Nàìjíríà ṣe. Ẹ bá jẹ́ ò bá wa torí lè dé ṣe. Àlàáfíà ń gbé ọmọ olóde rẹ̀ o. Ẹ jẹ́ ò bá wa torí lè dé ṣe. Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Tinubu mọ̀ ló kàn o. Ẹgbẹ́ fún Tinubu mọ̀ ló kàn o. Ẹ̀dá fún Àkànbí mọ̀ ló kàn o. Ẹ̀bá náwó kẹ́ẹ̀dùn ní gbèsè. Tinubu mọ̀ ló kàn o. Ó yẹ kẹ́ ti gbọ́ pé Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ̀bá náwó kẹ́ẹ̀dùn ní gbèsè. Yorùbá mọ̀ ló kàn o. Tinubu mọ̀ ló kàn o. Wà ló yẹ ẹ̀jà. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ̀bá náwó kẹ́ẹ̀dùn ní gbèsè. Yorùbá mọ̀ ló kàn o. Kò sí ohun tó lè pọ̀ bí èṣù. Àbí kókó. Kò sí ohun tó lè pọ̀ bí èṣù. Àfi pẹ̀lẹ́. Àfọ̀mẹ́gbẹ́ Àkànbí Jàgàbá bọ̀gún o. Tinubu Jàgàbá bọ̀gún. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Olódò jẹ́ Àkànbí o. Ibi ọba lọ là á lọ. Jàgàbá bọ̀gún. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí o. Ibi ọba lọ là á lọ. Èmi ló kàn Àkànbí. Ibi ọba lọ là á lọ. Sára rẹ̀ rè o. Sára rẹ̀ rè o. Sára rẹ̀ rè o. Sára rẹ̀ rè o. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí o. Ibi ọba lọ là á lọ. Ibi ọba lọ là á lọ. Bismillahirrahmanirrahim. Innama amru iza arada shay'an an yakula lahu kun fayakun. Ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. Kò sí bẹ̀rù kò sí fòyà fẹ́ni Ọlọ́run rán níṣẹ́ tó Ọlọ́run fún ara ẹ̀ gan ni ó máa kún lọ. Aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀gbin Ọlọ́run ló ń kún nínú òṣèlú ló ṣe jẹ́ wípé òun láyé ń fẹ́ o. Kò sí bẹ̀rù kò sí fòyà fẹ́ni Ọlọ́run rán níṣẹ́ tó Ọlọ́run fún ara ẹ̀ gan ni ó máa kún lọ́wọ́. Aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀gbin Ọlọ́run ló ń kún nínú òṣèlú ló ṣe jẹ́ wípé òun láyé ń fẹ́ o.
ṣe lọ́lọ́run ẹjẹ́ àdìbò fún Tinubu gangan ló lè ṣe o. Ọlọ́run ẹjẹ́ àdìbò fún Tinubu gangan ló lè ṣe o. Sàrúdí ọmọ Yorùbá gangan ló lè ṣe ohun má lọ sọ bonú àtúnṣe ìlú Nàìjíríà yìí ló jẹ wá lógún gbogbo Naija ló wà lẹ́yìn rẹ̀ Tinubu Àkànbí ìwọ ló kàn ó. Jagaba ń dé o ọ̀rẹ́ mẹ̀kúnnù dé o ìrọ̀rùn ti dé. Kò sí bẹ̀rù kò sí fúnra fẹ́ni Ọlọ́run rán níṣẹ́ tó lọ́wọ́ fúnra ara ẹ̀ gan ni ó máa kú lọ́wọ́. Aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀mí Ọlọ́run ló kún nínú òṣèlú ló ṣe jẹ́ wípé òun láyé. Sàrújí ìbùkún tí ń bá Nàìjíríà jà òní tipẹ́tipẹ́ kápápọ̀ kápẹ́lọ́run mi fún Nàìjíríà yìí ó kọ́lọ́mbà ayégun náà padà lórí Nàìjà. Every 30 years níjọba ń kọ́ Yorùbá tó lè ṣe o ṣùgbọ́n kàkà kálánú débẹ̀ òun àṣemọ̀dàrú. Ẹ wo bàbá wa Awólọ́wọ̀ ní 1963 ó gbìyànjú kí Naija lè dá ká máa gbádùn lọ. Àwa Yorùbá yìí náà ni la ò jẹ́ kó wọlé. Ṣẹ̀rí ìgbà tó pé 30 years aláàánú tó dìde. Ààrẹ Ọ̀nà Mọ́ṣíùdì mi ní 1993 àdìbò fún MKO mi Abíọ́lá wọlé ṣùgbọ́n kàkà kọ́gbé sílẹ̀ fún wọn tó ṣe mọ̀dàrú. Àwa Yorùbá yìí náà ni la ò jẹ́ kó wọlé. 30 years ní ìtúrè o mẹ́ta ni akutilo Christian náà ní Nàìjíríà yìí o Yakubu Gowon pẹ̀lú JT Steve Kristẹni ni wọ́n. Ẹ jẹ́ ká kún fàdúrà gidi gbogbo ọmọ mú mi ni o má fi Muslim yìí dojú ti Islam ní Naija ọmọ mi ní ẹ má máa fọ́ o Kristẹni ẹ má máa fọ́ Yorùbá ẹ má máa fọ́ gbogbo Nàìjíríà ẹ má bẹ̀rù